gbogbo bí tí n bá lọ náà ni gbogbo bí tí n bá lọ mo lọ pẹ̀lú Ọlọ́run ọ̀dà péré kan lọ pẹ̀lú ẹgbẹ́ ọ̀dà pẹ́fọ́ kan lọ pẹ̀lú ajábọ̀ ọ̀dà gbogbo kan lọ tòun tóbi omi làbúwẹ̀ ẹ̀kọ́. ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ní àǹfààní láti tí máa wò wá. omi ìdẹ́lá kò mú omi ò ṣe bá dìtẹ̀ omi ò ṣe. ká tó so ohunkóhun ní ìkànnì tá a wà yìí ìbá aláwòrábí là á kọjú. bàbínú dédé gbogbo ẹni bàbínú gbogbo wọn ti fìdí rẹmi ọ̀rọ̀ àná tó darí ọdún lámú. ẹ wò ó torí pé òun ló sọ wa òun ló ní ẹ̀mí wa láti ìjẹ́ẹ̀dógún tá a ti lọ lórí ètò gbajúgbajà tí ẹ ní àǹfààní láti máa wò ìkànnì amóhùnmáwòrán òun lẹ̀ ń wò ọ̀rẹ́ TV ló ń dún sí yín létí ọ̀rẹ́ TV lẹ́ní àǹfààní láti ti máa wò báyìí. gbogbo bí ti má lọ lọ́dọ̀ yìí gbogbo bí ti. a lè dá ohunkóhun ṣe bí èṣe wípé a bá fi ti Elédùmarè ọba ṣe jẹ́ àti júbà lọ́dọ̀ Elédùmarè ká tó máa sún sápá àwájú lórí ètò gbajúgbajà ètò ní gbajúgbajà gbajúgbajà lètò ẹ kú kalẹ̀. lórí ètò gbajúgbajà tá a tún wà lónìí ẹ tún ríran wò bẹ́ẹ̀ bá ní àǹfààní láti máa wò wá níbi kíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé ní orílẹ̀-èdè àgbáyé tẹ̀ bá ní àǹfààní láti máa wò wá káàkiri àgbáńlá ayé àtúnṣe yín pẹ̀lẹ́ àtúnkì yín wípé ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú bójú ọjọ́ ìṣeré o bó o lọ́dọ̀ yín Amẹ́ríkà ni Belgium ni Côte d'Ivoire ni gbogbo ibi tí ẹ ti ń wò wá àmọ̀rírì yín ò bẹ́ẹ̀ là sì ń kí yín lórúkọ gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀ fún tòní lórúkọ Mayor Ọládèjì lórúkọ Babátúndé Afeez lórúkọ Láníyì Àwẹ̀dá tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ ní ìkànnì tá a wà yìí là ń kí yín là ń ṣe yín pẹ̀lẹ́ pé ẹ kú kalẹ̀ níbi tí ẹ ti ń wò wá lórí ètò gbajúgbajà fún tòní a tún ti gbé ògbóǹtarìgì tí dátọ́ lẹ́nu ìgbín kan wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò gbajúgbajà ètò yìí gbajúgbajà ni gbajúgbajà sì ni ètò ọ̀hún nítorí wípé kó tó di wípé èèyàn jẹ́ gbajúgbajà lórí ètò kan èèyàn ti la oríṣiríṣi àwọn nǹkan kan kọjá kó tó di wípé èèyàn ó di ìlú mọ̀ọ́ká níbi iṣẹ́ tí èèyàn bá yàn láàyò ṣe mọ̀ wípé ikán kì í tijú à ń mọlé bẹ́ẹ̀ sì ni èèrà kì í tijú à ń yẹ̀nà alápàǹdẹ̀dẹ̀ kì í tijú à ń yẹ̀ ògiri à ń mọ ògiri níta gbangba kó tó di wípé èèyàn ó di gbajúgbajà lórí ètò kan tàbí lórí iṣẹ́ kan oríṣiríṣi ìrírí lèyìn ó ti rí lórí ètò gbajúgbajà tí a wà fún tòní àtúnjọ gbádùn ara wa bíi kà sí nǹkan o ṣùgbọ́n ká tó sún sí apá àwájú náà ẹ jẹ́ á kọ́kọ́ dé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa náà ẹ kú kalẹ̀. iṣẹ́ kọlọ̀ ẹ̀ o kájọ máa rọ́ọ̀kì. iléeṣẹ́ kan ràbàǹdẹ́ kalẹ̀ sílùú Ṣakí tó yẹ kí gbogbo ènìyàn mọ̀ nípa ẹ̀. ẹni tí yóò parọ́ ni yóò sọ pé ẹlẹ́rìí òun ń bẹ lọ́rùn. ẹ̀rí máa ń jẹ́ mi tó ní fún gbogbo ènìyàn tó débẹ̀ ni wọ́n ń sí fìlà fàjẹ́. ọgbà wọn fẹ̀ gbàràgàdà fún gbogbo àwọn ọlọ́jọ́ bí àti fún gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n mọ ìtumọ̀ fàájì. oúnjẹ Nàìjíríà ń bẹ níbẹ̀ pẹ̀lú ti òkè òkun. supamákẹ́ẹ̀tì wọn ò lẹ́lẹ́gbẹ́ nílùú Ṣakí àti gbogbo àpapọ̀. wọ́n ń bá ní fọ ọkọ̀ tí ọkọ̀ òun ó sì tún dàbí tuntun padà. àwọn tí wọ́n mọ quality sì ń jẹ́rìí sí wípé ọ̀rẹ́ bread ni àwọn ó máa jẹ sandin bread chocolate bread butter bread ń bẹ́ẹ̀ lónírúurú. bá a bá porí àparò ajáko ọ̀rẹ́ káwọ̀ ọ̀rẹ́ supermarket ọ̀rẹ́ kitchen bá a bá porí akọni àfidà halẹ̀ gàràgà. wọ́n wà ní number 5 opposite Adeniyi Kọ́lé Oṣó house Komi Ṣakí Ọ̀yọ́ state Nigeria. ẹ̀ló sórí nọ́mbà yìí 08068546656. ẹ káàbọ̀ padà gbogbo olólùfẹ́ ìkànnì tá a wà yìí pàápàá jùlọ gbogbo olólùfẹ́ ètò gbajúgbajà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yí pé gbajúgbajà lètò. wálé ní àwa lànà sílọ́wọ́ tún dé
gbogbo odò wọn ò gbọ́dọ̀ sọ yàrá mi ló ń fún àṣẹ àwa lè ní àwa là sínáwó túndé gbogbo odò wọn ò gbọ́dọ̀ sọ yàrá mi ló ń. ẹ wò ó àwa ni lánàá àwa ni lénìí àwa tún ni yóò jẹ́ lọ́la láṣẹ Aláwùrábí nítorí pé àṣẹ rẹ̀ ní ọjọ́ fi ń yọ bẹ́ẹ̀ ni àṣẹ rẹ̀ ní òòrùn fi ń ràn bí ọjọ́ bá yọ á kárí ayé bí òòrùn bá ràn á kàn tàrí gbọ̀ngbọ̀ngbọ̀n. Abárákẹ́rẹ́ Adégbìtẹ́ ni orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mímọ̀ yìí pé n ò ní porúkọ mi dà n ò sì ní padà láéláé kí n má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ rí i pé àwa méjì ni ẹ ní àǹfààní láti máa wò ní ojú ìwòran wa òun lójú ìwòran yín àwa méjì ni ẹ ń wò orúkọ tèmi ni Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orúkọ gbajúgbajà wa títí tí òní yìí. Orúkọ mi ni Ìyáàfin Sodiq Abibat Afọláṣadé. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ìyáàfin Sodiq Abibat Afọláṣadé. Orúkọ gbajúgbajà wa tòní orúkọ wọn lẹ ti gbọ́ òun Alájà Abibat Sodiq Afọláṣadé àwọn ni ẹ̀ ń wò ẹ rí i pé ojú wọn gúnrégé wọ́n ró dẹ́dẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì kàn dúdú àwọn àgbà sọ yìí pé bílé san bí ọ̀sán àwọ̀ ara là á fi mọ̀ ẹ wò ó àlàáfíà ara wa kò ní di fíafíà láṣẹ Aláwùrábí lórí ètò gbajúgbajà fún tòní níbi iṣẹ́ wo gan-an lẹ ti jẹ́ gbajúgbajà. Ẹ ṣeun olóòtú níbi iṣẹ́ káràkátà ni mo ti jẹ́ gbajúgbajà iṣẹ́ náà ni a mọ̀ sí iṣẹ́ ọ̀rá títà tí a mọ̀ sí nylon ní èdè Gẹ̀ẹ́sì a jẹ́ nylon distributor. Ẹ gbójú sókè ẹ jẹ́ àwọn aráalé ọmọ àrójú yín dáadáa torí pé àwọn tí wọ́n ń wò wá lórí ìkànnì tá a wà yìí àwọn ọlọ́pọlọ pípé ni bí wọ́n sì ti ń wò wá òun bẹ́ẹ̀ ni wọ́n ń gbádùn wa àwa náà sì ń gbádùn wọn. tó ẹni ètò káràkátà iṣẹ́ káràkátà ni ẹ̀ ń ṣe kí lẹ̀ ń tà kí lẹ̀ ń rà. Ọ̀rá tí a mọ̀ sí nylon distributor. tó ní agbègbè Ṣakí wa ń bì. ní agbègbè Ṣakí wa ń bì ṣé ẹ̀yin náà máa ń ra ọ̀rá àbí ẹ̀ mọ́ ń ta ni. À ń rà á dẹ̀ tún tà. tó ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ọmọ ìlú wo gan ni. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí nípínlẹ̀ Òkè Ògùn ń bì báyìí. ìpínlẹ̀ Òkè Ògùn wa ń bì tó a jẹ́ wípé ẹ̀ ń ṣe ládùúgbò àyè pé kíjọba àpapọ̀ kí wọ́n fún wa ní ìpínlẹ̀ Òkè Ògùn. ọmọ Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbègbè Òkè Ògùn wa níbí yìí tó ṣé ẹ kọ́ iṣẹ́ yìí ni àbí ẹ wà wòṣe rẹ̀ tó bá jẹ́ pé ẹ kọ́ ta lọ̀gá yín gan. Ẹ ṣeun olóòtú mi ò kọ́ iṣẹ́ yìí ó jẹ́ àjogúnbá ni iṣẹ́ tí àwọn ìyá wa ń ṣe ni wọ́n bí àwa sínú ẹ̀ ni. láti a jẹ́ pé láti ara màmá lẹ ti kọ́ tí tẹ fi jogúnbá. Bẹ́ẹ̀ni. tàbí kí n sọ yé pé ẹ kọ́ láti inú ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ni. àbí. Bẹ́ẹ̀ni. níbo ni ṣọ́ọ̀pù yín wà nílùú Ṣakí. ó wà ní agbègbè Ṣàngó ní ẹ̀gbẹ́ ilé Mọ́jíní ilé bàbá Mọ́jíní ní Ṣàngó Ọ̀tà. níbẹ̀ ni ṣọ́ọ̀pù yín wà. Bẹ́ẹ̀ni. tó alájà tí ẹ ń wò lójú ìwòran yìí orúkọ wọn ni Sodiq Abibat Afọláṣadé ẹ rí i pé wọ́n ń Fọláṣadé ni a sì ti ní àwọn ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan tí a gbé fún àlejò wa nígbà tí wọ́n bá ṣe tán láti fẹ́ máa lọ kó tó di wípé a fi omi là á ká tó bomi là á ẹni màmá yín àwọn ni ẹ jogún iṣẹ́ yìí lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni. ọdún mélòó lẹ ti ẹ̀ wòye pé ẹ ti ní ìmọ̀ láti ara iṣẹ́ yìí tàbí ọdún mélòó ni ẹ ti ń ṣiṣẹ́ yìí. Ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí mo ti sọ síwájú wípé wọ́n bí wa sínú iṣẹ́ yìí ni torí agbọ́njú ba lọ́wọ́ àwọn òbí tó bí wa ni torí wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe iṣẹ́ yìí náà ni wọ́n fi tọ́ wa dàgbà àdẹ̀bá lọ́wọ́ wọn. tó ṣé ẹ wá jọ wà ní ṣọ́ọ̀pù ni àti màmá àbí màmá ti darúgbó àbí wọ́n ti dàgbà. Màmá ti dàgbà. Màmá ti dàgbà ilé ni màmá wà. àdéhùn kọ́kọ́ náà já fi lọ́mọ lọ́wọ́. tó màmá ti fi lé yín lọ́wọ́ báyìí ẹ̀yin náà ó sì fi lọ́mọ lọ́wọ́ láṣẹ Aláwùrábí. ǹjẹ́ kí ni àwọn ìdojúkọ yín
lẹ́nu iṣẹ́ yìí ńgbà tẹ́yìn gan dòmìnira tẹ́ ń dá iṣẹ́ yìí ṣe ǹjẹ́ ẹ ti rí àwọn ìdojúkọ kan lẹ́nu iṣẹ́ yìí. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tí a bá kàwé tí a bá fi iṣẹ́ káràkátà kún kò tí ì ṣe tó torí èmi ń wò pé ààyè ìwé ọ̀tọ̀ ààyè òwò ṣíṣe ọ̀tọ̀ ààyè iṣẹ́ kíkọ́ ọ̀tọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kọ́ iṣẹ́ tí àwa jogún báyìí tí wọ́n tún ń kọ́ tó jẹ́ pé wọ́n ń kọ́ ní abẹ́ àwa náà tó jẹ́ pé wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ààyè ìwé ọ̀tọ̀ ààyè iṣẹ́ kíkọ́ náà ọ̀tọ̀ téèyàn bá kàwé téèyàn ò ní ìmọ̀ nípa iṣẹ́ kíkọ́ náà lásán náà ni torí bí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe ń lọ yìí ó yẹ ká fi ìmọ̀ ká tún fi kún gbogbo ohun tí a bá ń ṣe nìyẹn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ ni ká má fi ìmọ̀ sórí ìwé nìkan èmi rọ gbogbo àwọn ojú tó ń wò wá àti gbogbo aráalé wípé kí ẹ jẹ́ kí àwọn ọmọ wa gbogbo iṣẹ́ tí a bá ń ṣe ẹ jẹ́ kí a fi ojú wọn sí iṣẹ́ tí a bá ń ṣe torí ọjọ́ èní kọ́ torí ọjọ́ ọ̀la kó lè jẹ́ kìíní fún wọn ní kó lè jẹ́ oríyìn fún àwọn òbí náà wípé mo fi iṣẹ́ tí mò ń ṣe ni mo dẹ̀ fi iṣẹ́ yìí lé ọmọ lọ́wọ́. kí ọmọ lè máa rí nǹkan mú lu ẹnu torí pé tí ebi bá ń pa ọmọ òòyì ni ó pàyà ìyẹn ni wípé tọmọ ò bá róúnjẹ jẹ kí ló fẹ́ fún ìyá rẹ̀ tàbí bàbá ṣùgbọ́n tí orí òkèlè ọmọ bá ti ń pọ́n tàwọn òbí náà yóò máa pọ́n bí ò bá lè pọ́n roro yóò sì pọ́n báyìí. ẹ wò gbogbo ojú tó ní àǹfààní àti máa wò wá fún àsìkò yìí ojú yín ò ní fọ́ o láṣẹ Aláwùrábí bẹ́ẹ̀ sì ni etí yín ò ní di torí àtojú àtetí là ń lò papọ̀ tí ẹ fi ń wò wá ní ìlú tàbí orílẹ̀-èdè tí ẹ bá ti ń wò wá ẹ dákun ẹ máa bá wa kọ́ ṣe àti rí Táíwò Kíkẹ́ Fásánmi wọ́n ní ẹ kú rọ̀lẹ́ o àwọn ń wò láti Kuwait àdúpẹ́ lọ́wọ́ yín Alájà Ọlábísí wọ́n ní ẹ kú ètò kò ní bàjẹ́ àrí Rahim Abdulkabir ẹ kú ètò kò ní bàjẹ́ Alájà olówó làgbà Habib Kọ́ládé watching from Ghana à ń kí yín o tó kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ á kọ́kọ́ fi ibi tí ilé ìtajà Alájà olówó làgbà ẹ jẹ́ á fi hàn wá ná kó tó di pé a sùn sí apá iwájú ẹ kú wíwò wa o. òótọ́ ni wípé onírúurú igi ní ń bẹ nígbó tó fi igi ọ̀mọ̀ gbẹ́gbẹ̀du bẹ́ẹ̀ sì ni onírúurú ìlẹ̀kẹ̀ ní ń bẹ lọ́jà kí Ṣàngó tó wo koko mọ́kele. ilé ìtajà tí wọ́n ti ń ta ohun èlò tí wọ́n fi ń ṣe pure water pọ̀ nílẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ni ilé ìtajà Alájà olówó làgbà store dealer in all kinds of nylon bag polythene bag plain nylon gbogbo irinṣẹ́ àti èròjà pure water ṣíṣe wà níbẹ̀ wọ́n wà ní mọ́jínì ẹ káàbọ̀ padà gbogbo ojú tó ní àǹfààní láti máa wò wá ẹ káàbọ̀ padà ṣe rí gbajúgbajà wa tòní Òdú ni wọ́n ní agbègbè Òkè Ògùn tá a wà yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n kájú ẹ̀ àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń ṣe lẹ̀ tí ń rí ní ojú ìwòran yíhun ọ̀dọ̀ wọn ní oríṣiríṣi àwọn iléeṣẹ́ pure water ni wọ́n ti ń ra ọ̀kan òjọ̀kan irinṣẹ́ tí wọ́n ń lò ẹ rí i pé tẹ́ bá fọkàn bá kinní wọn fọ́nrán yẹn tá a fi sí ojú ìwòran yín tẹ́ bá fọkàn bá lọ ẹ rí i wípé kinní ọ̀hún ó nítumọ̀ àti wípé gbajúgbajà wa tòní láti ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìrírí yín báwo ni ẹ ṣe lọ sí ilé ẹ̀kọ́ ṣé ẹ rí ilé ẹ̀kọ́ àbí secondary school ní bóyá primary school náà lẹ ti dá dúró ní àbí secondary school àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ mo jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí níbí báyìí ṣùgbọ́n ó kọ̀ jẹ́ pé àwọn òbí wa sí Ṣakí dàgbà ní Èkó ni a ti ka gbogbo ìwé wa. a jẹ́ pé tá a bá pè yín ní ìyá Èkó àti ìjà Èkó ìyá Èkó.
mò ń gbọ́ yín o. Mo bẹ̀rẹ̀ primary school náà ní ìpínlẹ̀ Èkó, ìyẹn jẹ́ Ideal Model tó wà ní ìpínlẹ̀ Lagos Island. So mo lọ sí secondary school, ìyẹn náà jẹ́ King Ado High School tóun náà wà ní Lagos Island bákan náà. Mo dẹ̀ lọ fún NCE, ìyẹn jẹ́ Adeniran Ogunsoya, that is formerly Lagos State College of Education, but nísìn wọ́n ti ń pè ní Adeniran Ogunsoya College of Education. Ibẹ̀ ni mo ti jáde NCE. A tún tẹ̀síwájú níbi ẹ̀kọ́ wa. A tún ní ká má jẹ́ kí ó dúró bẹ́ẹ̀, ká tún gbìyànjú ká kà díẹ̀ sí. A tún lọ sí ilé ẹ̀kọ́ èyí tí a mọ̀ sí ilé ẹ̀kọ́ Ìgbàyíláàárọ̀ tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Ṣakí wambi báyìí ní Òkè Ògùn Polytechnic. Ibẹ̀ láti lọ ṣe dìgírì wa nílùú Ṣakí. Ṣakí. Àjẹyẹ pé gbajúgbajà wa tòní wọ́n ní ìmọ̀ nípa iṣẹ́ tí wọ́n kọ́ yìí dé ojú òkodoro ń wá pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún kẹ́kọ̀ọ́ gboyè lóríṣiríṣi àwọn ọ̀nà. Bí èèyàn ò bá ṣiṣẹ́ kan, ọwọ́ ìwé kò ṣeé yọ sẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni ọwọ́ iṣẹ́ kíkọ́ ó ṣe pàtàkì torí pé gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni. Àrí Mariam Dosunmu wọ́n ní àwọn ń wò wá láti orílẹ̀-èdè Nàìjíríà. Alárápẹ́ Kafayat wọ́n ní ẹ kú ètò kò ní bàjẹ́. Mo kí ìyá ọlọ́ràá, àwa náà ń kí yín, ìyá ọlọ́ràá wọn ń kí yín. Ẹ ṣeun. tó ṣé ó tó bí ọmọọṣẹ́ mélòó tí ẹ ní báyìí ní ilé ìtajà yín? Tí a bá ní ká máa kà, àwọn míì ti ìyáṣẹ́ tó jẹ́ pé wọ́n ti dá dúró fún ara wọn, tí wọ́n ti ṣe freedom. Torí mo sọ pé iṣẹ́ ọ̀rá yìí náà kò ń ṣe iṣẹ́ tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ wa nísìn. Torí gbogbo èèyàn ni ó ń lo ọ̀rá, kò sí ohun tí ẹ fẹ́ ṣe nísìn tí ẹ ní fi ọ̀rá ṣe. Bí a bá ń tajà ni kò sí ohun tí a fẹ́ tà ní lo ọ̀rá. Bó jẹ́ búrẹ́dì náà ni, bó jẹ́ ilé oúnjẹ ni, kò sí ọ̀rá ò ṣe yọ sí sẹ́yìn. Lóde ìnáwó nínú ilé ni a lè yọ ọ̀rá sẹ́yìn. Ọ̀rá dàbí ohun tí kò ṣe má ní nínú ilé ni. Ó dẹ̀ dàbí kò ṣe má ní láwùjọ wa náà ni. tó èèyàn lè ta ọ̀rá kó ní òun ṣọ́ọ̀tì ọ̀rẹ́ òun ṣe ohun tí èèyàn ń kábàámọ̀ díẹ̀. A ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ti ṣoríire nídìí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí àdìmọ̀dẹ̀ ti sọ síwájú. A tún ní ẹgbẹ́ ní Ṣakí ń bíbà yìí tó jẹ́ pé a mọ̀ sí ìṣọ̀kan ẹgbẹ́ ìṣọ̀kan ọlọ́ràá. ẹgbẹ́ ọlọ́ràá. ẹgbẹ́ ọlọ́ràá. gbogbo iṣẹ́ ló ti ní ẹgbẹ́ ń sìn. gbogbo iṣẹ́ ló ní ẹgbẹ́. ó dáa ẹ̀yin aráalé a rọra sí ojú òpó kalẹ̀ fún bí ìṣẹ́jú mélòó kan tẹ́ fi bá wa dá sí ètò tòní lórí ètò gbajúgbajà tá a wà fún tòní. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ẹ fi pè wá òun ló ń yọ lójú ìwòran yín ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ fi ní àǹfààní láti bá wa dá sí ètò tòní tẹ́ fi bá wa kí ìyá ọlọ́ràá wa òun ni ó ń yọ sí ojú ìwòran yín yẹn. À ń retí ìpè láti ọ̀dọ̀ àwọn aráalé. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08037488905. Nafiu Adémọ́lá wọ́n ní àwọn ń wò wá láti Libya. Báwo ni gbogbo àwọn èèyàn wa nílùú Libya ń kọ́ o? Bẹ́ẹ̀ ṣe ń wò wá inú wa ń dùn sí o, bẹ́ẹ̀ ni àwa náà sì ń kí yín wípé ẹ kú àfọmọnìyàn sí ẹ kú wúwò. Ojú tẹ́ fi ń wò wá kò ní í fọ́ láṣẹ Aláwòrábí. ẹ̀já tún bomi làádìẹ̀ ná nígbà tí à ń retí ìpè láti ọ̀dọ̀ àwọn aráalé. ẹ kú kalẹ̀. Ilé-iṣẹ́ kan ràbàndẹ́ kalẹ̀ sílùú Ṣakí tó yẹ kí gbogbo ènìyàn mọ̀ nípa ẹ̀. Ẹni tí yóò parọ́ ni yóò sọ pé ẹlẹ́rìí òun ń bẹ lọ́rùn. Ẹ̀rí máa ń jẹ́ mi ìsóni fún gbogbo ènìyàn tó débẹ̀ ni wọ́n ń sí fìlà fájẹ́. Ọgbà wọn fẹ̀ gbàràgàdà fún gbogbo àwọn ọlọ́jọ́ bí àti fún gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n mọ ìtumọ̀ fàájì. Oúnjẹ Nàìjíríà ń bẹ níbẹ̀ pẹ̀lú ti òkè òkun. Supamákẹ́ẹ̀tì wọn ò lẹ́lẹ́gbẹ́ nílùú Ṣakí àti gbogbo papọ̀. Wọ́n ń bá ní fọ ọkọ̀ tí ọkọ̀ òun ó sì tún dàbí tuntun padà. Àwọn tí wọ́n mọ quality sì ń jẹ́rìí sí wípé ọ̀rẹ́ bread ni àwọn ó máa jẹ. Sandin bread, chocolate bread, butter bread ń bẹ ń bẹ lónírúurú. Bá a bá porí àparò ajáko ọ̀rẹ́ káwọ̀, ọ̀rẹ́ supermarket, ọ̀rẹ́ kitchen. Bá a bá porí akọni àfidàhálẹ̀ gàràgà. Wọ́n wà ní number 5 opposite Adeni Ìkọ́lé Oṣó house Komi Ṣakí Ọ̀yọ́ state Nigeria. Ẹ lò ó sórí nọ́mbà yìí 08068546656.
ẹ káàbọ̀ padà gbogbo ojú tó ní àǹfààní àti wò wá. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ẹ ní àǹfààní láti fi bá wa dá sí ètò tòní òun ni ó ń yọ lójú ìwòran yín yẹn, òun ni ó ń yọ lójú ìwòran yín òun. Tí ẹ bá fẹ́ bá wa bóyá ẹ ní ìmọ̀ràn kan fún ìyá gbajúgbajà tá a gbé wá sórí ètò gbajúgbajà lónìí, ìyẹn Alhaja Sodiq Abibat Afọláṣadé, bóyá ẹ ní ìmọ̀ràn kan fún wọn tàbí fún gbogbo àwọn aráalé àti fún gbogbo ojú tó ń wò wá láti orílẹ̀-èdè tẹ́ ti ní àǹfààní láti máa wò wá. Ṣùgbọ́n ká tó nígbà tá à ń retí ìpè ẹja dé òkè lọ́hùn náà ká bu omi là á. gbogbo ojúmọ́ ó gbọ́dọ̀ sọ yàrá mi ló ń fún àṣẹ àwálé ní àwàdà sínáwó túndé gbogbo ojúmọ́ ó gbọ́dọ̀ sọ yàrá mi ló ń fún àṣẹ aláwálé ní àwàlànà sínáwó ti túndé gbogbo ojúmọ́ ó gbọ́dọ̀ sọ yàrá mi ló ń fún àṣẹ àwálé ní àwàlànà sínáwó túndé gbogbo ojúmọ́ ó gbọ́dọ̀ sọ yàrá mi ló ń fún àṣẹ ṣẹ̀kẹ̀rẹ̀ ìdídédùn yóò sì tilẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ní ṣàtọkùn fún yàrá mi ló ń fún àṣẹ àwálé ní àwàlànà sínáwó túndé gbogbo ojúmọ́ ó gbọ́dọ̀ sọ yàrá mi ló ń fún àṣẹ àníṣẹ̀kẹ̀rẹ̀ ìdídédùn yóò sì tilẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ló ṣàtọkùn fún yàrá mi ló ń fún àṣẹ. Nǹkan tí orin yìí ń sọ sí wa létí ni wípé láì jẹ́ pé ẹ̀yin aráalé ẹ̀ bá ń wò wá a lè kàn máa ṣètò lásán, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò wá òun àwa náà ń gbádùn yín o. Ẹ̀yin ní ṣẹ̀kẹ̀rẹ̀, bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ní agbè tí fi ń dùn ṣe yín létí. À ń kí yín bẹ́ẹ̀ là ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú àfọmọnìyàn sí i. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ẹ ní àǹfààní bóyá ojú òpó òun ètí ìjà gara dáadáa ni ẹ fi ní àǹfààní láti fi ìpè wọlé. Ẹjá tún fi ilé ìtajà Alhaja tá a gbé wá sí orí ètò gbajúgbajà, ẹjá fi ilé ìtajà wọn hàn yín kẹ́ lè mọ̀ wípé lóòótọ́ ó yàtọ̀ síra wọn àti wípé a lè gbé èèyàn wá sórí ètò gbajúgbajà yìí tí ò jẹ́ ẹni tó mọ̀ nípa ètò òun àti nǹkan òun dáadáa. Ẹjá rí ilé ìtajà wọn náà ká tó sún sápá iwájú. Òótọ́ ni wípé onírúurú igi ní ń bẹ nígbó tó fi igi ọ̀mọ̀ gbẹ́gbẹ̀du, bẹ́ẹ̀ sì ni onírúurú ìlẹ̀kẹ̀ ní ń bẹ lọ́jà kí Ṣàngó tó wo koko mọ́kele. Ilé ìtajà tí wọ́n ti ń ta ohun èlò tí wọ́n fi ń ṣe pure water pọ̀ nílẹ̀ yìí lóòótọ́, ṣùgbọ́n ọ̀tọ̀ ni ilé ìtajà Alhaja olówó làgbà store, dealer in all kinds of nylon bag, polythene bag, plain nylon, gbogbo irinṣẹ́ àti èròjà pure water ṣíṣe wà níbẹ̀. Wọ́n wà ní Mojini compound Sango Ọ̀tà Ṣakí. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08034012236. Ẹ káàbọ̀ padà gbogbo ojú tó ní àǹfààní àti máa wò wá nígbà tí ojú òpó òun ò jágere. Àlejò mi lórí ètò gbajúgbajà, kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn aráalé tó ní àǹfààní láti máa wò wá? Ẹ ṣeun olóòtú. Ìmọ̀ràn tí mo ní fún àwọn aráalé ni pé tí a bá bímọ ká kọ́ wọn ní ẹ̀kọ́ tí ó yè kooro, kí á jẹ́ kí wọ́n lọ sí iléèwé, kí á dẹ̀ rí pé a fún wọn ní iṣẹ́ ọwọ́ torí ọjọ́ èní kọ́ torí ọjọ́ ọ̀la. Torí tá bá wo nísìn ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ ní ó ń kàwé tí wọn ò rí iṣẹ́. Àdẹ̀ lè jókòó ti ìjọba pé àwọn ni wọ́n máa pèsè gbogbo fún wa lọ títí láíláí. Àwa náà gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá. Wípé tí eléyìí ò bá ṣe eléyìí ò ṣe. Wípé mi wá rọ gbogbo àwọn òbí, gbogbo àwa bímọ pé kí ẹ jẹ́ kí á wá tí a bá ti bímọ, bó ṣe jẹ́ iṣẹ́ kíkọ́ ni, bóyá òwò ṣíṣe ni, bóyá káràkátà náà dẹ̀ ní ká fi ojú àwọn ọmọ wa síbẹ̀. Tó bá ṣe ń kàwé tán kí wọ́n máa wá nǹkan míì ṣe, kó má yẹ kó wọ́n máa fi ẹsẹ̀ gbálẹ̀ kiri pé à ń wáṣẹ́. Ìmọ̀ràn lẹ ti gbọ́ yìí o gbogbo èèyàn aráalé. A kí Ọlọ́runfẹ́mi Saheed, wọ́n ní ẹ kú ètò olóòtú, àwa náà ń kí yín o.
ìmọ̀ràn lẹ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yin aráalé gbogbo bímọ gbogbo àwa òbí gbogbo àwọn alágbàtọ́ bàbá tí ń bímọ tọmọ ń relé ẹ̀kọ́ ẹ jẹ́ ó máa kọ́ṣẹ́ ẹ jẹ́ ó kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ òkúta bẹ́ẹ̀ ni ìwé òkúta méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o kọ́ má bàa di wípé àwọn ọmọ wa wọ́n máa gbé wa ṣépè lọ́jọ́ ọ̀la bóyá wọ́n ní ìmọ̀ràn kan fún ìyá tí a gbé wá sórí ètò Gbajúgbajà ẹ jẹ́ ká rí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn lójú ìwòran wa bóyá àwọn aráalé wọ́n ní ìmọ̀ràn kan fún wọn tí wọn ó pè wọ́n lábẹ́ aṣọ ní ìdákọ́ńkọ́ ẹ jẹ́ ká rí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn láti bóyá wọ́n fẹ́ kàn sí wọn nípa iṣẹ́ wọn tàbí nǹkan kan ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àlejò pàtàkì tá a ní lórí ètò Gbajúgbajà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn náà ni ẹ̀ ń wò ó lórí iṣẹ́ tí ẹ yàn láàyò yìí ìyá wa kó tó di pé a máa lọ ǹjẹ́ ọjọ́ kan tí ẹ wà tó jẹ́ pé inú yín dùn wípé iṣẹ́ yìí náà ló ṣe nǹkan báyìí fún mi ǹjẹ́ ó wà. ẹ ṣeun olóòtú iṣẹ́ yìí ò ń ṣe iṣẹ́ tí a lè fọwọ́ yẹpẹrẹ mú torí èèyàn oníṣòwò ọ̀rá kínú ẹ̀ má dùn kò sí ọjọ́ kan tó jẹ́ pé bóyá a máa kábàámọ̀ pé wípé kí ni mo wá ṣe yìí èèyàn ò ní ṣe kí inú èèyàn bàjẹ́ torí ó ní àwọn èèyàn ò ní ṣiṣẹ́ kó má ní àwọn ìpèníjà kan bíi kí ọ̀rá yọ àbí kí ó jò ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni a máa ń sọ fún wọn ní ilé iṣẹ́ gbogbo bí wọ́n bá ṣe mú ẹ̀sùn wá náà ni a máa ń jẹ́ kí ó yé wọn pé báyìí ni àwọn tí wọ́n bá wa ra ọjà ohun tí wọ́n ń wí nì ohun tí wọ́n ń rí nì kò sí ọjọ́ kan tó jẹ́ pé bóyá inú wa bàjẹ́ lórí iṣẹ́ yìí jojoojúmọ́ nínú yín ń dùn lẹ́ ń kawó mo jẹ́rìí tó ẹ wò ó bẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ Gbajúgbajà wa lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣáà ti pè èmi Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórí ètò Gbajúgbajà nọ́mbà òun ọ̀dọ̀ tèmi ni ó já sí nọ́mbà tẹ́ rí lójú ìwòran yín òun ọ̀dọ̀ mi ni ó já sí bẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ àlejò pàtàkì wa lórí ètò Gbajúgbajà lọ́sẹ̀ tó ń bọ̀. ẹjọ́ kárí ilé náà lọ akẹ́kọ̀ọ́ gbàgbé ilé o. ẹjọ́ kárí ilé náà lọ akẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tí ìlú yìí ń dún pọnlápọnlá tó ń dún tòmútòmù à ń múra lé díẹ̀díẹ̀ nù. ẹjọ́ kárí ilé náà lọ akẹ́kọ̀ọ́ gbàgbé ilé o. lórí ètò Gbajúgbajà náà la wà tá a ti ń digbádàgbọ̀n wa a lọ lónìí láṣẹ aláwòrábí a padà ní ọjọ́ mẹ́jọ Gbajúgbajà mi ẹ kú jíjẹ wa tá a pè yín tẹ́ ẹ sì dá wa lóhùn tẹ́ ẹ jẹ́ wa níhò gbogbo nǹkan tó ti da nínú ayé yín kò ní í bàjẹ́ èyí tí ètí ìda Ọlọ́run ó jẹ́ kó da èyí tí ń mí àti èyí tí ò mí nínú nǹkan yín ọwọ́ ìdìbàjẹ́ ò ní kàn ẹ bá wa kí àwọn gbogbo ojú tó ń wò wá kẹ́ ẹ sì bá wa ṣàdúrà fún wọn. ẹ ṣeun olóòtú mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ojú tó ń wò ojú yín ò ní fọ́ ojú yín ò ní rí bí o iléeṣẹ́ tí àwa Ọ̀rẹ́ TV òkè òkè ní ẹ̀ mọ́ lọ́lọ́run ní sọ yín dé rẹ̀ láíláí. àmì àṣẹ Ìdùmarè. tó orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni ìyáàfin Sodiq Abibat Afọláṣadé tí gbogbo èèyàn mọ̀ sí olówó lágbà. ìyáàfin Abibat Sodiq Afọláṣadé àwọn ní Gbajúgbajà wa títí ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ Gbajúgbajà wa kẹ́ pé èmi Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ tí mo jẹ́ atọ́kùn ètò Gbajúgbajà ní ìkànnì tá a wà yìí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi a sì jọ sọ̀rọ̀ papọ̀ bẹ́ẹ̀ sì débí kò ní í múnira lọ́wọ́ ẹ wò ó ojú tẹ́ fi ń wò wá yìí kò ní í fọ́ bẹ́ẹ̀ ni kò ní í di ohun à ń náwó sí. ẹ wò ó gbogbo olólùfẹ́ ètò Gbajúgbajà fún tàsìkò yìí á lọ lónìí á padà ní ọjọ́ mẹ́jọ àṣẹ ń tèdùmàrè Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ló kọ mi mò ń dágbére lórí ètò Gbajúgbajà fún tàsìkò yìí pé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò másà ìgbé mi débẹ̀ dandan ìpàdé wa ó tún di ọjọ́ mẹ́jọ ó dìgbà.
gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí gbogbo ọmọ Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ ẹ̀tẹ́ tíbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbóhùn ẹnu mi etí làwòkó fi gbéyàwó ọ̀rọ̀ ìwé kan ni mo fẹ́ sọ pàtàkì àti ìwúlò rẹ̀ fún gbogbo mùtúmùwà ìtànṣán àṣà Yorùbá apá kìíní ni àkọlé ìwé ọ̀hún jẹ́ àǹfààní ni yóò jẹ́ fún gbogbo ọmọ Yorùbá tó bá ní ìwé yìí lọ́wọ́ nílé lóko lẹ́yìn odi gbogbo wa la mọ̀ pé pàtàkì ní oríkì olóríjorí jẹ́ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ Yorùbá ni ò mọ ìtumọ̀ oríkì tí wọ́n fi ń pè é bí Àṣàkẹ́ Ìṣọ̀lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òǹkà ìran Yorùbá kò lópin ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ Yorùbá ni ò mọ bí wọ́n ṣe ń pe 1 million 2 million títí débi tó pin sí ó ní bí wọ́n ṣe ń pè é nínú òǹkà àdáyébá àwọn bàbá wa ẹ̀dọ̀kì ọ̀rọ̀ Yorùbá jẹ́ gbólóhùn Yorùbá tí ìtumọ̀ rẹ̀ farasin orúkọ Yorùbá lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àwọ̀ kọ́lọ̀ lédè Yorùbá òǹkà ọjọ́ àti oṣù àdáyébá ìran Yorùbá kí wọ́n tó máa lo ṣẹrẹ èrèlé ẹrẹ́ náà mélòó la kà nínú eyín àdípèlé ìwé ìtànṣán àṣà Yorùbá apá kìíní jẹ́ ìwé kan pàtàkì tó yẹ kí gbogbo ọmọ Yorùbá ní lọ́wọ́ fún ìbéèrè àti àlàyé pè sórí nọ́mbà yìí 08120777956.